àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ gbogbo rèé kì í ṣe lẹ́yìn alábàáhùn o lórí Portable ọmọ Ọlálọ́mí wèrè olórin tún ni o tó jẹ́ pé gbogbo ìgbà báyìí ilẹ̀nu máa ń kún yinmọ̀yinmọ̀ ọ̀rọ̀ míì ló tún ti délẹ̀ báyìí gbà tọ́rọ̀ náà sì tún rèé tó tún já rìnrìn káàkiri orí ayélujára wọ́n ní Portable mani pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 9 òun ni wọ́n ti fojú balẹ̀ ẹjọ́ ṣùgbọ́n Portable ń tiẹ̀ ó mà ti na pápá bora o wọ́n ní Portable ọmọ Ọlálọ́mí torúkọ rẹ̀ gangan jẹ́ Habib Òkìkíọlá ọlọ́run ló mà tó ti lẹ́jọ́ jẹ́ báyìí pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn lẹ́yìn pé wọ́n fi ẹ̀sùn kàn án wípé òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n mà dá sẹ̀ríà fún àwọn òṣìṣẹ́ ìjọba kan tó jẹ́ pé iṣẹ́ tiwọn báyìí ò ní wọ́n ṣe o àwọn òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú láti Ọ̀tàmọ́nì ìyẹn Ọ̀tà Zonal Planning Office òun la mọ̀ gbọ́ pé Portable àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà mọ̀ kọjú ìjà sí ìyẹn ní ọjọ́rú Wednesday ọjọ́ 5 oṣù kejì ọdún 2025 yìí mà ní àwọn nǹkan ìjà tó lè ṣe èèyàn ní sùtá wọ́n ní bí àdá ìbọn ìgò òun la mọ̀ gbọ́ pé Portable àti àwọn èèyàn rẹ̀ òun ni wọ́n mọ̀ fi kọjú ìjà sí àwọn ìṣẹ́ ìjọba ọ̀hún nígbà tí wọ́n sì ń gbìyànjú láti ti ilé ọtí àti òtẹ́ẹ̀lì wèrè olórin náà tí wọ́n ní ó mà kọ́ síbi tí kò mọ̀ tọ́ o tí wọ́n fẹ́ gbìyànjú àti tìpa wọ́n ní ìkọlù náà ó mà ló mà padà di rògbòdìyàn tí àwọn ìṣẹ́ ìjọba tí wọ́n sì ń sá kíjokíjo káàkiri màní tó jẹ́ pé wọ́n sáré ránṣẹ́ ìrànlọ́wọ́ láti ọ́fíìsì wọn màní wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà tó sojú wọn kò rú gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ẹ wò ó nígbà tí ìrànlọ́wọ́ mà dé ìyẹn fún àwọn òṣìṣẹ́ elétò ìlú náà ó ní wọ́n mà kó 9 nínú àwọn ọmọ ẹ̀yìn Portable ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà tí ń ṣe ọjọ́bọ̀ Thursday ó ní wọ́n sì fi ojú wọn báyìí ni wọ́n fi balẹ̀ ẹjọ́ o ṣùgbọ́n Portable fúnra rẹ̀ ó mọ̀ tí na pápá bora o Sunday Ekongi ìyẹn ọlọ́pàá tó sojú ìjọba nínú ẹjọ́ náà èyí tó wáyé ní ilé ẹjọ́ májísírèètì kan nílùú Abẹ́òkúta mọ̀ní ó mọ̀ ka orúkọ àwọn tọ́wọ́ bà náà báyìí pé alákọ̀ọ́kọ́ ni Nurudeen Warisi ẹnì kejì ni Adétọ́lá Aláṣẹ ẹnì kẹta ni Samuel Adeleke tí ẹnì kẹrin jẹ́ Olúwaṣeun Ayénúwà ẹnì karùn-ún ó mà jẹ́ Olúwapẹ̀lúmi Adéọ̀sùn tí ẹnì kẹfà jẹ́ Gospel Kanu mọ̀ní tí ẹnì keje jẹ́ Precious Ohiegebo tí ẹnì kẹjọ tó jẹ́ Ìfẹ́olúwa Babátúndé àti Fatima Mohammed ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ gbáǹkọ́gbì ó ní wọ́n mà fi kàn wọ́n aṣojú ìjọba ṣàlàyé pé ọjọ́rú Wednesday ó mà ní Portable àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ ó ní wọ́n mà hùwà tó lè da omi àlàáfíà ìlú rú ó ní aago 10 òwúrọ̀ ó mà ní ọjọ́ náà ìyẹn ládùúgbò Òkè Ọ̀sà ti gbó ìlú ní Sango Ọ̀tàmọ́nì níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn Ekongi wá ṣàlàyé síwájú sí pé àwọn tó ń jẹ́jọ́ náà pẹ̀lú Portable fúnra rẹ̀ ó ní wọ́n jọ fìyà jẹ Abídèmí Ọ̀nàbànjọ Rahman Lateef àti Akínpẹ̀lúmi Oyèrò tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ tó ń rí sí ààtò ìlú ó ní Portable àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n fẹ́ pa àwọn òṣìṣẹ́ ìjọba náà mọ̀ní pẹ̀lú bí wọ́n ṣe kojú wọn tí wọ́n ètò dì wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ èyí mà tako abala òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe ní ọdún 2006 nígbàtí wọ́n máa ń dá kóòtù lóhùn nígbàtí kóòtù bí wọ́n lérè pé ǹjẹ́ ẹ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ yìí nígbàtí wọ́n sọ̀rọ̀ wọ́n ní adájọ́ àwa ò mà jẹ̀bi pẹ̀lú àlàyé adájọ́ abilékọ O.M. Somefun ó fi àyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún àwọn olùjẹ́jọ́ pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró 2 tí wọ́n ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba Ògùn ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ rèé kì í bá Portable lábo rárá bí ọ̀rọ̀ náà bó ṣe jáde báyìí ni Portable náà máa bọ́ sórí ayélujára ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ní ọmọ Ọlálọ́mí mọ̀ gbọ́ ojú òpó Instagram rẹ̀ lọ tó sì kọ ọ̀rọ̀ síbẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ náà ó mà ya ọ lẹ́nu gan-an mọ̀ní ó ní kí ló dé tí wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ yẹn sí dúkìá mi tí mo fi ń bọ̀ ìdílé mi Portable ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní gbogbo èèyàn ni wọ́n kó ó ní wọ́n mà ju 20 èèyàn lọ tí wọ́n kó lọ o àti àwọn tó ń ṣeré àti àwọn oníbàárà mi wọ́n tún kó mọ́tò onímọ́tò pẹ̀lú ọ̀kadà àti fóònù wọn lọ o kí ló dé gan Portable ló ń para bẹ́ẹ̀ bí àwọn ọmọ oríta Òṣòdì
ó ní kíjọba jọ̀ọ́ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá ń dá sí ọ̀rọ̀ yìí. Ó ní ẹ wò ó mo máa ń lo bí yìí láti fi gba òde eré àti ayẹyẹ ni kì í so mímu nìkan. Ó ní mò ń tà níbẹ̀ mò ń gbé àwọn èèyàn sáyé mo dẹ̀ ń ran àdúgbò lọ́wọ́. Kí ló dé tí wọ́n fi ń dojú ìjà kọ mí pàápàá látìgbà tí mo ti ń fa iná sójú pópó tí mo dẹ̀ ń tún ọ̀nà tó bàjẹ́ ṣe Ọlọ́run jù wọ́n lọ o. Bẹ́ẹ̀ ni Portable ọmọ Ọlálọ́mí mọ̀ kọ́ sí ojú òpó Instagram rẹ̀ bẹ́ẹ̀ ṣe màá oníròyìn wọ́n mọ̀ tó fọ́ bàgẹ̀bàgẹ̀ ó má dọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní gbìyànjú àwọn oníròyìn láti bá alukoro ọlọ́pàá Ògùn ìyẹn CSP Ọmọlọ́lá Odùtọ́lá sọ̀rọ̀ wọ́n ní kò mọ̀ kẹ́sẹ̀ jáde rárá o. Odùtọ́lá sọ pé òun kò gbé ọ̀rọ̀ kankan jáde nípa Portable ó ní òun wà ní ìpàdé lọ́wọ́lọ́wọ́ báyìí òun kò sì lè fèsì lásìkò náà. Tá ò bá gbàgbé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìdààmú àdúgbò báwọn míì ṣe tún máa ń pè é yóò máa jẹ́jọ́ ní ìpínlẹ̀ Ògùn. Portable máa fojú balẹ̀ ẹjọ́ o ìyẹn ẹjọ́ májísírèètì ìlú Ifọ̀ lọ́dún 2023 lórí ẹ̀sùn pé ó fìyà jẹ àwọn ọlọ́pàá kan ní ilé ọtí rẹ̀ yìí kan náà tí ọ̀kan nínú wọn tó sì farapa o. Ẹ̀sùn tí wọ́n fi kàn nígbà náà ó ju 6 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ìjàmọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ láàrin Portable àti Táyé Currency pẹ̀lú àwọn aráàlú Ìbàdàn. Àdúràgbà Olúwatóyìn òun lóníròyìn yìí o. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò kàn ní Ẹ̀yà Yorùbá TV. Ẹ má gbàgbé láti bá wa share kẹ́ bá wa like kẹ́ dẹ̀ bá wa subscribe sórí YouTube channel wa o. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.